ṣe rí ìtànpè ní ẹ̀kọ́ ilé kéwú àwa àfà àwa láàjò tàn bó ṣe yẹ kó tàn mi sí lára àwọn àfà tí máa ń bú àfà torí tí n bá rí àwọn àfà tí máa ń sọ̀rọ̀ nípa àwọn àfà èmi máa ń wò wọ́n pé tó bímọ wọn ṣe gbé mọ ẹ̀rùn pé olúkálukú ló mọ bí ṣe máa ń ronú kò sí ní táàfà lè ṣe láìda ṣé ẹ̀ ń pe orúkọ ọlọ́mọlá ẹ bọ̀wọ́ kan òun kọ́ lẹ bọ̀wọ̀ ẹ bọ̀wọ́ kan àdúrà lẹ́mọ̀ sí tẹ́ bá rí nǹkan tó yẹ tẹ́ lè fi yí padà ẹ sọ kódà tó bá jọmọ́ kẹ́ ẹ gbàdúrà àmọ́ eléyìí tí mo ń sọ yìí kó lè jẹ́ ìtanijí fún wa ni kò yẹ pé mo fẹ́ pé mo ń bú àfà ìdí nì gbogbo nǹkan tó bá jájòjì ayé ìtètè gbà lọ́wọ́ èèyàn ẹ ò gbà tí western education dé tí àwọn ará bí bẹ̀rẹ̀ sí ní kọ́ àwọn ọmọ wa ní èdè òyìnbó ìgbà yẹn àwọn ọmọ kéèké pọ̀ tí wọ́n máa ń disturb nínú ilé wọ́n wà ní ọ̀ya máa lọ sáàjẹ́lé ó sinmi ìwọ̀nba tó bá ló ń bẹ̀ á sinmi nínú ilé ìgbà tó bá dé àmọ́ ìpẹ́tọ̀ ọ̀tún gbé bọ́ọ̀sì sọpọ̀ jẹ̀bọ̀ tó gbé dénú àwọn ọmọ burú ń gbà náà púpọ̀ ṣé tó bá máa ọmọdé ilé ẹ̀kọ́ yẹn tó jẹ́ skul àwọn wà pampers ọmọ láhìláhìlá wọn ò dò wọn ò yọ yà máa ti to dé class wọn mọ̀ sí bí dédé rìn torí wọ́n bìlífù pé ẹni tí ó bá mọ́bọ yóò ṣe bí ọ̀bọ ọmọ tí ẹ ń fi sínà nínú ilé ó wá délé ìwé wọ́n gbà ń tọwọ́ tẹsẹ̀ ilé ìwé yẹn yóò nífẹ̀ẹ́ junú lé lọ o kódà yóò mọ̀ sọ fún dádì rẹ̀ pé ìgbà wo là ń lọ skul ìgbà wo là máa ṣe kíní kan a ní skul lẹ́ni o tó bá di weekend gan inú rẹ̀ ò nínú because ó mọ tọ̀ìtọ̀ì tó ń jẹ ní ilé ìwé nígbòya ó di pé àwọn ọmọ ń délé wọ́n introduce the English sí wọn wọ́n bẹ̀rẹ̀ sí ní tó bá fẹ́ lọ tọ̀ mọ́ sọ pé ó fẹ́ lọ tọ̀ say it in English don't speak vernacular wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ báyẹn sí ọmọ àwọn ọmọdé èdè yẹn àwọn ọmọ kéèké wọ́n sọ ń wú àwọn òbí wọn lórí wọ́n sọ dòwó láti bẹ̀ wọ́n rí pé owó táwọn náà ó yọ lórí àwọn ọmọ inú wọn dùn wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ kíni o wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ wọ́n ń ṣe ìgbà tí wọ́n kọ́kọ́ mú wá wọ́n mú wá lọ́fẹ̀ẹ́ ni ìgbà tí wọ́n kọ́kọ́ mú wá àwọn kan ní sponsor rẹ̀ yìí pé tọ̀ mo kówó mi kalẹ̀ kí kíní ò fi lè ṣe kíni o kó fi lè tàn káàkiri wọ́n dẹ̀ nà wọ́n dẹ̀ ṣe lé lórí ó jẹ́ kí èdè ìbò òyìnbó kó di universal language ó di tí gbogbo ayé fẹ́ sọ a fẹ́ communicate pẹ̀lú haúsá àti yorùbá ẹ sọ òyìnbó a fẹ́ communicate pẹ̀lú yorùbá àti ìbò ẹ sọ òyìnbó torí pé wọ́n ṣe kíní yẹn tó sákù gbogbo àgbáyé ni bí ẹ ṣe wá sẹ́hùn dèdè iná fi bẹ̀rẹ̀ o ní ìsìn ẹ̀kọ́ yẹn ti wá di pé tó bá sọ pé education is expensive try ignorance tó bá ní ẹ̀kọ́ ó ti wọ́n jù àìmọ̀kan jọ máa bọ́ káàkiri ṣùgbọ́n wọn ò kọ́kọ́ sọ yẹn o ok ẹ jẹ́ wá wo Islamic education ilé kéwù yìí gbogbo ọmọ tí ń tarí ilé kéwù ọmọ tí ń da inú ilé láàmú ni gẹ́gẹ́ bí wọ́n ṣe fún àwọn ti western education níbẹ̀rẹ̀ náà tọmọ tó bá le tó bá yàǹpá ni wọn ní ẹ lọ sọ́lé kéwù wọ́n sọnù tòkúta yìí wọ́n bùn àfà ibi táwa ti wá ní problem ní mistake táwa wá sí àwọn wá sí bí àwọn èyìnbó yẹn ṣe bọ́mọ bá ti wá dé báyìí wèrè tí ń gbé bọ̀ náà làwọn náà wá gbé pàdé rẹ̀ wèrè di mélòó wèrè di méjì ọmọ tí wọ́n fi ẹgbà lé wá sílé kéwù tí wọ́n lù wá sílé kéwù táyì náà tó dé tó yọ kòbókò jókòó mọ kálífù ìfìrí ìgbà ẹ̀mí kí ó sì lọ́kàn rẹ̀ nílé kí èmi mo bá wọn òbí àwọn ọmọ mi ṣe ìpàdé mo láwọn ọmọ wa wọ́n ń sọ òyìnbó ní iléèwé àwọn ọmọ 3-5 years kí ló dé táwọn 3-5 years sí ọ̀dọ̀ wa náà ò lè máa sọ lárúbáwá àwa change curriculum wa ìyá kan wá bá mi ó bá ní ọmọ ó mọ̀ kí n káàárọ̀ lábámọ̀ ní sọ mo ní àti bẹ̀rẹ̀ náà nù ìbájọ́ ṣe mítìn náà ni kó ṣe pé wọn ò lè sọ èdè yìí ìlàjò lè fún wọn ṣùgbọ́n ìwọ tó bá fẹ́ ṣe bí ọ̀bọ ọmú ọ̀bọ mo wá sọ fún wọn mo ní táwọn bá ti ń bọ̀ àlè kéwú tẹ́ẹ̀sì fèmí ni pé bẹ́ẹ̀ sì máa fún ọ lówó twist ball owó súùtì lọ léèwé owó bírèkì lọ sí skul bẹ́ẹ̀ náà ni ẹ máa fún ọ wá sílé kéwú ẹ rí i pé kéwú rọ̀ wọ́n lọ́rùn wàláì bí lára àti ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n ṣe wọ́n dẹ̀ ń dúpẹ́ fọlọ́ so
ilé kéyìí àwa àfà àwa là á sọ pé nǹkan pàtàkì ni ó náà sì ní ọ̀nà kan ṣoṣo tá a fi lè tọ́ ọmọ wa tí ó fi yanjú. Former President of Nigeria Umaru Musa Yar'Adua ó kàwé tó pọ̀ ó ti kú ǹjẹ́ ọmọ rẹ̀ lè gbé certificate pé èmi ọmọ Musa Yar'Adua ẹ gbà mí síṣẹ́ wọn ò ní dá lóhùn kódà bí bá ń bẹ láyé ọmọ ò lè lò in tó lè lò ni pé kó lo agbára wọn pé ọmọ alágbájá báyìí tó bá dẹ̀ ṣe dáadáa ni tí ò bá ṣe dáadáa mọ́kòókò tó mọ́kòó kànga ẹni anífẹ̀ẹ́ ní tó wùwà rí ni bí ò bá wùwà rí boko sálángá wọn ò tilẹ̀kùn mọ́ ni. So kéwù lọ́nà ọ̀la ayé ti bàjẹ́ ayé ti dàrú ayé ti pokùn musu kọ́lọ́ ó là wá nínú ayé yìí ni ibi tá à ń bá a lọ la ìlàlà ìmọ̀ ibi táyé ìfẹ́ sórí kọ láyé ìjọ́un ayé táwa bá kò ń sáyé ìjọ́un tí ò tí pẹ́ pàápàá wọ́n máa ń sọ pé ọmọ tí ò bá ti wà virgin tí wọn bá ti bá ń lé ọmọ òṣì ni wọn ò sọ bẹ́ẹ̀ mọ́ nísìn oyún mélòó ló ti ṣẹ́ ìyẹn ń sọ nísìn ẹ wo bí tá a bá yé dé alukuran nìkan ló wá lè tún ayé ìṣe alukuran nìkan ó ní manual táwọn máa lè kà tí wọ́n fi lè lò gbèsè ayé wọn dáadáa manual yìí ni ẹja mójútó àwọn òbí wa ẹja fọmọ wa sílé kéwú ó ní ọjọ́ ọ̀la wa o ẹ jẹ́ ká mójútó àndẹ́bàdé ṣe ń sanwó nílé ìwé ẹ jẹ́ ká máa sanwó lé kéwú mìíràn orí ìwúrí ní òjẹ́ fàáfàá ilé ìwé ó parí ìníwí ò dá o èyí ó kàwé mo kà á o ó kàwé tí ó lámì ṣùgbọ́n kéwú náà kà tí ó lámì ìwé tó pé ó dìwọ́ tó bá tó parí kọ́ tó bọ́ bíbọ̀ tó wá ní wípé ọ ní sàtífíkẹ́tì lọ́tọ̀ mọ̀ fi wá sí káàkiri náà àìmọ́ tó ti parí fún bí ọdún méje ọdún mẹ́wàá tí ò ríṣẹ́ àfọ́ òníjì parí ilé kéwú yóò lè ti mọ jẹ́ǹjẹ́ kéwú nígbà bá kàn máa lòdì àfà ó yẹ ká yàsí mélòó ẹ̀ka nǹkan mélòó subhanallah wọ́n dẹ̀ ká wọ́n pin owó fún wọn àfà bẹ̀rẹ̀ nu ó bẹ̀rẹ̀ sí ní jẹnu ó bẹ̀rẹ̀ sí ní múnu oúnjẹ kéwú títí tó ìdàgbà níjọba tó sáfúlà báyìí níjọ́ náà wọ́n ti mọ respect bàbá tó bínú gò lè pè lóko mọ́ àfà bàbá tó bínú gan wọ́n mọ respect ìmọ̀ yẹn yóò mọ respect ẹ̀ mọ́ la so kéwú ẹ̀dá kò ẹ jẹ́ kọ́ ọmọ owó kéwú ṣe pàtàkì o salamu alaikum.